Wow. Ẹ jọ̀ọ́ ẹ bá mi súnmọ́ bí káàkiri gbogbo àgbáláyé ó ti ṣẹlẹ̀. Àwọn tá a gbé wá lálẹ́ yìí ó kan èmi ó kan ẹ̀yin. Ẹ jẹ́ ká jọ sọ. Ìpè yìí ọ̀rọ̀ eléyìí fún gbogbo àwọn ọba àti àwọn gómìnà. Ṣé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri yìí òun mo fẹ́ ká jọ jókòó ká jọ forí ara wa ká jọ rò wò gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri pátápátá nílẹ̀ káàárọ̀ òjìrè. Ẹ̀yin ọba mi ò bú yín mi ò dẹ̀ sọ̀rọ̀ sí yín, àmọ́ àkíyèsí ni màá pè yín sí lénìí àti ẹ̀yin àwọn gọ́vnà àwọn ni màá pè yín sí nítorí pé kí ẹ lè mọ̀ báwo ló ṣe rí. Ẹ jẹ́ bá mi ṣe ètò yìí kí ẹ wá gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi. Èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ẹ jẹ́ bá mi ṣe ètò yìí bó ṣe kó lọ bó ṣe kó dé. Ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ lórí ẹ̀ yìí ó bá gbogbo ọba ilẹ̀ Yorùbá wí àtàwọn gómìnà ilẹ̀ Yorùbá àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin èèyàn, ǹjẹ́ kí là ń pè ní ọba? Ọba tí a ń pè ní àléèbá, ẹni tá a lé títí tá a bá. Ẹ̀yin ọba ẹ wo yẹ̀yẹ́ ẹ̀yin léde lénìí, kìí ṣe ọ̀rọ̀ èébú bọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ torí ẹ̀ ló ti ta mọ́ àwọn olóṣèlú àwọn gómìnà. Ìní kan tí ó ṣẹlẹ̀ mi ní kan tó máa wà níbẹ̀, àmọ́ òótọ́ ọ̀rọ̀ lè korò lára yín. Ó ṣe mí láàánú fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba tẹ́ dìde lénìí nílùú Èkìtì. Gbogbo yín dìde ẹlẹ́faraya. Ìgbà tí ọmọ Adéyẹmọ tó dìde tó sọ ọ̀rọ̀ tó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó jáde, ǹjẹ́ kí lẹ ṣe? Ọba wa di ẹni tí orí adé sùn ta tí wọ́n pa ọba sí ẹsẹ̀ títì. Kábíyèsí Elédùmarè. Ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ súnmọ́ bí. Ìwọ tó o bá ti mọ̀ pé ọba wù ẹ́ jẹ olóòsì ẹ̀sìn kejì, òótọ́ gbogbo ẹ̀sìn ló bá ń ṣe, àmọ́ tó bá mọ̀ kó fẹ́ jọba mọ̀ pé ẹ̀sìn kan ló di ààyè ọba yẹn mú. Gbogbo ìwọ tó bá fẹ́ sí ọba tó bá fẹ́ jẹ ọba tó yẹ pé òun lọ ṣọ́ọ̀ṣì ni àbó ṣe mùsùlùmí ni ó rẹ̀ fẹ́ fi tó ń ṣe lẹ̀ torí pé kó má bàa jẹ àràmù àbí kó má bàa dá ẹ̀ṣẹ̀ ló ṣe fẹ́ jọba. Má wulẹ̀ gbé igbá ọba. Mọ̀ túmọ̀ ọba ni tí ọba bá wọ ìpèbí, ẹ mọ oríṣiríṣi àwọn ènìyàn tó máa wá bá nínú ìpèbí. Bí funfun bá ṣe ń wá bẹ́ẹ̀ náà ni dúdú ṣe máa wá, bẹ́ẹ̀ ni pupa ṣe máa wá, bẹ́ẹ̀ lẹni tó máa fún un lóúnjẹ, èyí tó máa fún un lómi, èyí tó máa fún un ní kinní wíwẹ̀. Mọ̀ túmọ̀ ọba. Ó yà mí lẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Wọ́n wá pa ọba, wọ́n pa ọba nípa gbígbà pé kò jẹ́ nǹkan kan. Mọ̀ túmọ̀ ọba. Ọba tó jẹ́ kó máa sọ fún yín pé ká ẹ dúró bẹ́ẹ̀ tẹ́lẹ̀ dúró bẹ́ẹ̀, wọ́n ti ń wọlé lọ bá bá ń sìn, wọ́n ti ń pa ọba, wọ́n ti ń jí ọba gbé. Ó ní ìbẹ̀rù lọ́ba. Ọba lè sọ fún gómìnà kó máa yàgbé ara tó máa yàrá, bọ̀ ìgbà tó ti di pé ọba àwọn gómìnà ló ń fi ọba jẹ, àwọn gómìnà àwọn ló yan ọba, àwọn òṣèlú àwọn tó jẹ́ olóṣèlú ló ń fi ọba síbẹ̀. Wọ́n ti sọ ọ̀rọ̀ ọba di ọ̀rọ̀ olóṣèlú. ọba lágbára, ẹni tó jẹ́ ìjọba
ìjọba ń gbà ṣe lẹ́nu ọba ni nígbà wáṣẹ̀ ó ti wá di pé kọ́ba tó ṣe nǹkan nínú ìlú ó di dandan kó gbà ṣe lẹ́nu ìjọba. Kí ni tó ń ṣẹlẹ̀ gangan? Ǹjẹ́ ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ mọ̀ bó bá ṣe lágbára tó? Ẹ wálẹ̀ dìde lénìí. Àlẹ́ mi sọ fún yín pé ẹsẹ̀ ń rí ibọ̀ ni ẹ tí ì rẹ́ ní tì. Ọmọdé yẹn mú pariwo ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ dìde. Kí lẹ fi san fún wa? Kí ni tẹ́ ẹ fi san fún wa? Kí ni pàtó tẹ́ ẹ ṣe gangan? Kí ni gbẹ̀yìn ẹ̀? Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ ṣe, gbogbo ẹ̀yàn tó jẹ́ pé ọba yìí tí ẹ sọ òtítọ́ ọ̀rọ̀, ẹ̀yin ọba ẹ jí lásìkò tó kù kò tí ì bàjẹ́. Àwọn Fúlàní ti ń lérí báyìí lórí tó fẹ́ ṣẹlẹ̀, wọ́n ti ń lérí ogun, wọ́n ń lérí gbogbo ẹ̀. Ẹ tún ronú, wọ́n pàrokò fún yín lóríṣiríṣi kó tó di pé wọ́n pa ọba. Ẹni kò kàn yín, ọ̀rọ̀ òṣèlú àbí sálárì tẹ́ fẹ́ gbà àwọn ẹni tẹ́ ẹ jọba lé lórí kò kàn yín. Ẹ rò yẹn o, ẹ rò yẹn rárá. Gbogbo àwọn nǹkan yìí ẹ wá dákẹ́. Ẹ ń tanra yín, ẹ ń tanra yín. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá tí yín ń bọ̀, màá máa mú ní àwàwẹ́ ni, màá máa sí ní ìpele ìpele ni. Ẹ ronú dáadáa tó fi mú ọmọ mi tó sọ pé principal school àwọn wọ́n ní pé wọ́n jẹ́ pé wọ́n kàn wọ́n ṣọ́ra fún mọ́tò ní ìlú Èkó nígbà tó pè mí pé àwọn kidnapper, àwọn Fúlàní kidnap ti wà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri, ó wá di pé ọba ti di yẹ́lẹyẹ̀lẹ, ọba ti di ẹni tó jẹ́ pé fìlà ọba tí wọ́n ń dé gan. Ìgbà tí wọ́n ti ń jí nígbà ensars tí wọ́n ti gbé ọ̀pá àṣẹ lẹ́kọ̀ọ́, tí wọ́n ti gbé fìlà orí ọba tí wọ́n ti ń dé sórí. Ṣé ẹ mọ̀ túmọ̀ fìlà yẹn lásán ni? Ẹni tó bá dé fìlà ọba tó bá yẹ pé fìlà tó jẹ́ kọ̀ǹfàmù ni, ó máa dàgbà pé ó ru ayé ni, ó máa wọlé, ó máa kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni ká tó wá pé ó wọnú inú fìlà yẹn lásán. Ṣé adé ni gbogbo wọn dé sórí nísìn? Ǹjẹ́ sádé ló wà lórí wọn ni àbí wọ́n lọ hún? Ǹjẹ́ sórí jìnnà ni? Ǹjẹ́ ṣé wọ́n wà díẹ̀? Gbogbo tí wọ́n ṣe ní pèbí ṣé òun ni gbogbo wọn ṣe? Ẹ lọ wò ó. Ǹjẹ́ só yẹ kí ní ẹyọ kan kó ṣe ẹ̀ràn ọba bí? Ǹjẹ́ ọba ò láṣẹ lẹ́nu mọ́? Ọba owó, ọba onísọkúsọ, ọba tó jẹ́ pé tó bẹ́ jẹ́ tí ò kan aráàlú nìkan kò kan pẹ̀lú aráàlú kó ti gbowó wọn sápò. Gbogbo yín ẹ ronú débẹ̀. Ẹ máa mọ̀ wípé èyí tó ń bọ̀ yìí, gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí á tó já yín lójú. Ẹ máa mọ̀ pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí á tó fọ́ àyín lásọ ya. Ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ bẹ̀ sí yan ọba tí ó kàn yín. Ẹ̀yin gangan ló yẹ tí wọ́n bá tí àwọn tó jẹ́ ẹni tó yan ọba gangan tí wọ́n bá fi kíní mú ní nǹkan tí fa mú àbí tí ọrákù wọn mú, tí wọ́n bá sọ fún yín pé ẹni tí fa mú leléyìí, ẹ gbà á bẹ́ẹ̀. Ẹ lọ wo agbára, ẹ lọ mẹ́rin tó wà ní church àbí kẹ́ mẹ́rin tó wà ní kíní wá mọ́sálásí, ẹ lòun ni kó wá jẹ́ torí pé olówó àbí tó ẹni tó jẹ́ mùsùlùmí. Ìwọ tó bá mọ̀ pé mùsùlùmí òtítọ́ ni ẹ, má bá wọn dé díẹ̀. Ìwọ tó bá mọ̀ pé kìrìsìtẹ́nì ni ẹ, má bá wọn dé díẹ̀. Tí wọ́n bá sọ̀rọ̀ nípa ọba, ǹjẹ́ sọ mọ̀ ìpìlẹ̀ ọba ṣá? Torí orúkọ tẹ́ ń wá, torí ipò tẹ́ ń wá, ẹ máa repercussion kan tẹ́ ẹ ṣe òun lẹ̀ ń rí yẹn. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí yín, gbogbo ẹ̀ òun rẹ̀ ń rí yẹn. Repercussion tó ń ṣẹlẹ̀ yìí, gbogbo wọn pọba, wọn jẹ́ ọba gbé, gbogbo repercussion ẹ̀ nìyẹn. Ẹni tọ́ba ò bá tọ́ sí tẹ́ ẹ gbé fún á padà rí gbẹ̀yìn ẹ̀.
gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ wà ńbẹ̀ tẹ́ fagídí àbí tẹ́ fowó ṣe tẹ́ rìnrìn tẹ́ lọ bólóṣèlú tẹ́ gbé yín síbẹ̀ ẹ ronú dáadáa. wọ́n sọ fún yín pé ìlú ń bàjẹ́ lọ ẹni rọ́ ìlú ń dàrú lọ ẹni rọ́ ẹ̀yin gómìnà ẹ jẹ́ n sọ kankan fún yín pé ẹ̀yin fúnra yín ìbàjẹ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ìlú ọ̀pọ̀lọpọ̀ wọ́n yín ló wà. bọ̀ àtẹnujẹ ló ba àwọn bàbá tiwa jẹ́ tí wọ́n jẹ́ àwọn ọba aládé tí wọn ò jẹ́ kí wọ́n lè sọ òtítọ́ mọ́ ní ò jẹ́ kí wọ́n lè sọ òdodo mọ́ torí tí wọ́n fẹ́ jẹ wọ́n gbàgbé tó ṣẹlẹ̀ nínú ìlú kò kàn wọ́n ṣé bá ń pariwo kó ń pa àwọn aráàlú bọ̀ nísìnyí wọ́n tí wọ́n ń pa ọba. ṣé yẹn lẹ wá rí gómìnà Èkìtì ní tó ṣẹlẹ̀ ní ìlú Borno níjọ́ kínní àná tí wọ́n jí àwọn ọmọ Chibok girls gbé wọ́n ti ṣe ní Èkìtì báyìí àwọn students wọ́n ti jí wọn gbé. kí ni tẹ́ ẹ ṣe kí ni èròǹgbà tẹ́rù bẹ́ẹ̀ lè ṣe. àwọn nǹkan yìí mi rò bí ẹrù gómìnà Èkìtì ẹ po ọ̀dọ̀ fínú yín kẹ́ ẹ ronú ara yín dáadáa. kí ló ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin gómìnà lẹ Yorùbá ẹ jẹ́ ń sọ fún yín dáadáa ìlú Èkó yìí gangan làwọn aráabí pọ̀ jù sí. wọ́n kó wọn wọlé níbo náà ń wọlé sí. wọ́n lo power káàkiri wọ́n lo owó agbára káàkiri àwọn ló mọ̀yàn lókè àwọn ló mọ̀yàn lókè. gbogbo àwọn nǹkan tí ò tọ́ tẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ jó lórí ẹ̀yin olóṣèlú ẹ̀yin gómìnà chairman tó jẹ́ pé àjòjì lẹ́ ń gbáre fún àti bọ̀tán gbogbo ẹ̀ máa kún kálukú. èmi á sọ léyìí kẹ́ ẹ gbọ́ sétí dáadáa kì í ṣe ọ̀rọ̀ àní-àní ọ̀rọ̀ tá a bá yín sọ tẹ́ gbọ́ ni kẹ́ ẹ tẹ́tí lóko kẹ́ ẹ fi etí balẹ̀. ọba mi ì rí pé ẹ mọ̀ túmọ̀ ọba ṣá. ǹjẹ́ nígbà tí Aláàfin Lámídì ikú bàbá yèyé wà Fúlàní wo ló fẹ́ gbéná wojú ẹ̀ bó ẹ̀ yẹ pé kò sí bó ṣe lè wà wọ́n gan-an. ó ní ipa tí àwọn náà rán Fúlàní níṣẹ́ bí kan ra màálù sọ́dọ̀ wọn. bọ̀ ó lójú ẹni tó lè gbéná wojú wọn. Ọọ̀ni bẹ àná àmọ́ táwọn náà ń ṣe àwọn ọba nu. ọba pọ̀ àwọn ọba gidi wà. ọba kan náà wà lórí àìsàn mú sọ́njọ́ wo ṣe báwọn Christian náà nìkan lọ pè wá kò sí tádùn ò ti gbà tó tọ̀ wọn nìkan lọ pè pásítọ̀ wá. ọba Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọba kan náà wà wọ́n fara yílẹ̀ àwọn ọba kan wà wọ́n sí adé ìṣẹ̀báyé wọ́n sílẹ̀ ní chọ́ọ̀chì báyìí wọ́n kó ìrùkẹ̀lẹ̀ náà sílẹ̀ lẹ̀ sáwọn ọba nìyẹn àbọ̀ ọba Íróòmù àbí kílẹ̀ pé wọ́n. eléyìí ṣe èébú o kìí ṣe ọ̀rọ̀ à ń sì yín létí ni. àwa tá à ń bọ̀ lẹ́yìn àwa generation míì àwa tá a wà tá a jẹ́ àwọn tó yẹ pa tó ń bọ̀ a fẹ́ kí ẹ tún ṣe mistake mọ́ la ṣe ń pè ní sákèsì. àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ jẹ tó yẹ kẹ́ ẹ mú ẹ mú gbogbo èyí tó yẹ kẹ́ ẹ ṣe nílé dì tí wọ́n máa mú yín wọ̀ ẹ ṣe é. ǹjẹ́ ṣé wọ́n wá kí yín nú lédì àwọn òwò ló wá kí yín nú lédì èèyàn mélòó ló wá nígbà tẹ́ wà ń bẹ̀. àwọn kan wo náà fún yín jẹ àwọn kan wo náà fún yín wẹ̀ ǹjẹ́ ṣé ẹ mọ̀ ọ́n. ẹ wá dúró ẹ rò pé bóyá àgọ̀ gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó pariwo kí nǹkan yìí tó ṣẹlẹ̀ ó kígbe kí lẹ̀san. ẹ gbogbo ẹ̀yin lọ́balọ́ba mi ní sọ pé ìtọ́jú ṣe dáadáa gbogbo yìí mo kó pọ̀ torí mo mọ̀ pé kò sí èyí tí ò ní fetí gbọ́. kí lẹ ṣe. ó kàn dùn mí páwọn àwọn tí wọ́n jí gbé kì í ṣe first class tó bẹ́ẹ̀ páwọn first class náà gbé ni ìgbà yẹn lẹ́ máa mọ̀ pé
iná tó ń jó yìí ó ṣe ń bọ̀ ni bó ṣe ṣe ẹ má wọrí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn á dìde fún yín á jáde tán lórí pé kí àlàáfíà lè wà lórí ipò tẹ́ wà torí tí yín ni àti torí àwọn ọ̀ràn tó tún bọ̀ ìtẹ̀yìn ò lè jà fún níjọ́ kínní àná òun là wá dìde fún kí ni gbẹ̀yìn kí ni tẹ́ ẹ fi san ṣé ìdùnnú wa ni bí ó ti pa ọba tí wọ́n pa ọba ṣé ìdùnnú tiwa ni ẹ dáhùn ìwọ tó bá ti mọ̀ pé kìrìsìtẹ́nì ni ẹ ọ mùsùlùmí ni ẹ kó o dẹ̀ gbé dání dáadáa lódodo má bá wọn dé ìdìpọ̀ fẹ́ jọba tó yẹ pé wàá débẹ̀ tán ọ̀tọ̀ ni tó máa ṣe o torí gbogbo tí ẹ̀ ń ṣe ra yín ni tí àwọn ọba tó kú tí wọn ò bá kú ń jọ̀wọ́ wọ́n yìí máa lọ ṣọ́ọ̀ṣì torí wọn lè má lọ ṣọ́ọ̀ṣì níbi tá a gbọ́ ròyìn wọn dé dáadáa àní kán má ṣe kán má gbàdúrà orí adé ní tí wọ́n ṣe níbẹ̀ gbogbo ẹni tó bá jọba ẹ ti mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ ni òótọ́ àwọn ọba yẹn kò sẹ́ni tí wọn ò ní bá ṣe nínú ìlú ṣé ẹ mọ̀ nǹkan tó fi pilẹ̀ ọba ni wọ́n wá yìnbọn fọba ó dẹ̀ ń kú wọn àmọ́ orúkọ tó gùn jẹ mọ́ ni lọ́dọ̀ wọn gbogbo ẹ̀ náà ń bọ̀ náà kò sí mọ́ ẹ má yẹ ká parọ́ tanra wa ọba òṣèlú bọ́rọ̀ wọn ṣe máa ń rí nù òótọ́ ọ̀rọ̀ máa ń korò àwọn èèyàn kì í mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ máa ń korò ẹ̀yin gómìnà ń tẹ́ dálẹ̀ ẹ̀yin olóṣèlú ń tẹ́ dálẹ̀ tí ẹ ròdìtọ́ ẹ̀ sọ ẹ jẹ́ ń sọ fún yín tó ṣẹlẹ̀ sọ́ba ó yín bọ̀ wá ka àwọn gómìnà kọ̀ọ̀kan ó bọ̀ wá ka àwọn chairman kọ̀ọ̀kan náà torí pé nílẹ̀ Yorùbá ni o mi ì sọ lúbo mi wọ́n yìí máa jí wọn gbé gbogbo àtolóṣèlú o wọ́n yìí máa jí àwọn náà gbé torí wọ́n á ṣẹ̀ wá mọ̀ pé yín tá à ń sọ òótọ́ ọ̀rọ̀ ni tó fi pé wọ́n fi ń pa ọba wọ́n ti jí àwọn ọmọ iléèwé gbé báyìí lẹ́kìtì náà nínú bọ́ọ̀sì kan wọ́n jí wọn gbé tí wọ́n béèrè fún 100 million àbí 100 plus kí ni pàtó kí ni tẹ́ ẹ ṣe sí kí ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kí ni gbìyànjú tẹ́ ẹ gbà ọ̀rọ̀ eléyìí tí wàá rò pé bóyá ẹ wo ojú kálukú ti là ìlú yìí fún ààrẹ ò rọgbọ mọ́ kó tó di pé ó dénú ìlú yìí kó tó di pé ó di yánmayànmá la ti pariwo kí ni tẹ́ ẹ ṣe lé lórí àwọn olóṣèlú kan fẹ́ sọ̀rọ̀ wọ́n pa bí òwe bí dúmìnira yàbí kí ló ń jẹ́ pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn kọ̀ọ̀kan wọ́n pa bí òwe pé ìlú yìí kò rọgbọ àwọn tó ń ṣẹlẹ̀ yìí sí náà níṣẹ́ ni gọ́ọ̀mẹ̀ntì wọ́n fìnánsì àwọn Boko Haram ni tí wọ́n bá fìnánsì wọn ẹ̀ ní máa fọwọ́ ra wọn lórí ṣé báwọn kan ló fẹ́ wọ Nàìjíríà táwọn Burkina Faso pa gbogbo wọn dànù láwọn Fúlàní tó fẹ́ wọ Nàìjíríà àwọn Burkina Faso bọ́dà àwọn ọ̀nà àwọn dẹ̀ pa gbogbo wọn dànù ṣé Nàìjíríà ò lágbára àti pa wọn ni wọ́n mọ bí tí wọ́n wà náà wọ́n mọ bí wọ́n ṣe ń gbé náà ẹ̀dẹ̀ lẹ́yìn Giant of Africa Giant of Africa tó ń gba àwọn ẹni subhanallah ẹ jẹ́ kó yé yín dáadáa ọ̀rọ̀ mi ò pọ̀ bọ̀ máa jẹ́ kó yé ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì eléyìí tẹ́ fà ó pọ̀ bẹ́ẹ̀ sì rántí ìlú tó rí àwọn èèyàn ló ń fún yín lóúnjẹ gbogbo tí ẹ produce tó jẹ́ pé nǹkan wa náà ni àwa là ń rà á àwa náà lẹ tún fìyà jẹ àwa náà lẹ tún ní kán máa kidnap kán máa pa àwọn èèyàn Ọlọ́run á bí yín o gbogbo tẹ́ ẹ ṣe yìí ẹ wá Nnamdi Kanu ẹ mú síbi tẹ́ ẹ mú sí gbogbo tí wọ́n rí tí wọ́n ń jà fún leléyìí kí ni reason tẹ́ fi síbẹ̀ torí nǹkan tó fi láwọn fẹ́ dá dúró òun leléyìí tí wọ́n ń pa àwọn èèyàn tán kidnap tí wọ́n ń jokolóko ló ń jà fún kí ni Ìgbòho náà ń jà fún ẹ wá ní sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ kí là ń parọ́ fúnra wa fún ó yọ Ọlọ́run gbogbo tẹ́ bá ṣe ẹ bá èèyàn bá
ẹ tún máa retí míì. Ẹ̀yin olóṣèlú náà ẹ̀yin náà tó máa rí, mò ń gbàdúrà kó ṣe jẹ́ gómìnà kan náà máa gbé kí wọ́n yín wọn lọ́rùn pa kí ẹ mọ̀ pé kì í ṣeré. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin náà ń wòran o, mi tí ì rí tẹ́ ṣe lórí ọ̀rọ̀ Èkìtì àti ìrì kẹ́ sọ̀rọ̀ síta bóyá àwọn ọmọ Yorùbá jẹ yín lógún àbí wọn jẹ yín lógún gangan, bóyá ẹ wá sọ̀rọ̀ abẹ́ ní sọ̀rọ̀ à ń retí yín. A lè máa wò báyìí kí gbogbo ẹ máa rí lọ bẹ́ẹ̀. Irọ́ o, àwọn Fúlàní mo gbọ́ pé wọ́n tó ti ń lérí báyìí, wọ́n ń lérí kankankan lórí tán fẹ́ fojú Yorùbá rí. Wọ́n ń lérí ogun, wọ́n ń lérí ọ̀tẹ̀. Ẹ̀yin lọ́balọ́ba ẹ bá mi share kó kan gbogbo ọba pátápátá, gbogbo ẹ̀yin èèyàn ẹ bá mi share sí gbogbo ọba mẹ́sẹ̀gì yìí fún wọn àtàwọn gómìnà àtàwọn elders oníjẹkújẹ àtàwọn ọfọbajẹ. Ilẹ̀ yìí máa bí gbogbo yín o tẹ́ bá ṣe àtúnṣe. Ilẹ̀ ó máa bí gbogbo yín, àfi tó bá yẹ pé tẹ́lẹ̀ lóko ẹ̀ mú mi. Ẹ lọ ṣe àtúnṣe kẹ́ wo iye ẹ̀jẹ̀ tí wọ́n ti ta sílẹ̀. Ìlú tí ẹ̀jẹ̀ bá ti ń pọ̀ jù ẹ máa retí tó fẹ́ ṣẹlẹ̀. Ẹ̀jẹ̀ ti pọ̀ nílẹ̀ Nàìjíríà, àfi ká fọ ọmọ ká kúrò nínú ẹ̀ kó kálukú lọ kí orúkọ Nàìjíríà máa gbé ẹ̀jẹ̀ tó gbé lọ. Ẹ wò ó, àwa sọ tiwa fún yín níwọ̀nba. Bẹ́ẹ̀ ṣe mọ̀ mí tẹ́lẹ̀ orí adé Adébọ́lá ike àlùkà tẹ̀tí mọ̀ mí láti bí ọjọ́ láti ilẹ̀ wá tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Bẹ́ẹ̀ ni ẹ bá mi subscribe sí YouTube mi, ẹ dẹ̀ bá mi follow up page mi. Ẹ mú bẹ̀yìn mọ̀ yín tó bá yẹ pé wá ní abẹ́fẹ́ polówó ọjà abẹ́ ní nǹkan méjì láti ṣe, ẹ lè pè mí. Ọlọ́run ọba láàánú á wà pẹ̀lú wa. Àbí ẹ fẹ́ bá mi sọ, ẹ fẹ́ fún mi nímọ̀ràn, ẹ pè mí sórí nọ́mbà mi 08222640068 08222640068 lẹ́ẹ̀kan sí 08222640068. Ìkejì náà ní 08283892558 08283892558 lẹ́ẹ̀kan sí 08283892558. Ẹ lè pè mí nígbà gbogbo, màá jẹ yín, kò sígbà tẹ́ pè mí tí mi ò ní jẹ yín. Ẹ bá mi share ètò mi kó kan lé kó kókó kó kà lé jù. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú àbí gbèríko ẹ dìde o, ẹ dìde, ẹ dìde. Eléyìí fún gbogbo àwa èèyàn. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá nílé lóko tí ẹ ń wò mí. Ojú méjèèjì tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Gbogbo ìgbà táyé bá ń já tí gbà ń jẹ́ gbà, ọwọ́ yín méjì tẹ́ fi ń ṣàdúrà tẹ́ fi ń gba owó ẹ̀ ní fi gbá àwọn ọmọ yín sìn, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ ni. Ó dàbọ̀.